ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أحل البيع وحرم الربا والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه ومن تمسك بسنته وتحلى بأخلاقه الطيبة إلى يوم البعث والنشور. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Allah, akí Ọlọ́run ọba wa Allah, agbétí tóbi fún Ọlọ́run ọba wa Allah, ayin Ọlọ́run ọba wa náà, ọba tó ṣe wípé òun náà ló mọ ohun tó tọ́ sí àwọn ọmọ èdè ènìyàn, tó wá ṣe kátàkárà ó ṣe lẹ́tọ̀ọ́ fún wa wípé lópin ìgbà tó bá ti jẹ́ wípé ẹ̀ ń tà ní ẹ̀ ń rà ní, ẹ̀tọ́ ló jẹ́ fún yín, halalu lẹ́ máa jẹ. Ọlọ́run ọba yìí náà ló mọ ohun tí yóò kó ìnira bá wa nílé ayé àti ní alkiyama, ló wá ṣe ohun tí ń jẹ́ owó èlé jíjẹ ó ṣe léèwọ̀ fún wa. Àtọrọ ìkẹ́ ìgẹ̀ fún ọ̀gá wa ni, aṣíwájú wa rere, àwòkọ́ṣe wa nílé ayé, ẹni tó ṣe wípé èmi àti yín náà ń jẹ̀rá àti jẹ́ wípé kí a máa bẹ nínú ẹni tí yóò máa bá wọlé ọlá, yóò máa bá wọlé ọlá tó bá dijọ́ gbidal qiyama. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ìkẹ́ Ọlọ́run ọba yìí kó máa ṣàbẹ́ kó ka àwọn ará alé rẹ̀, kó ṣàbẹ́ kó ka àwọn sàhábà, kó lọ bẹ́ẹ̀ kó kan gbogbo ẹni tó ṣe wípé wọ́n máa fi gbésí ayé wọn fi jọ ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam
títí fi dijọ́ gbẹ̀dẹ̀ kìyàmà. Àbí Ọlọ́run Ọba Allah, gbogbo àwọn jàmáà wa tí wọ́n ń gbọ́ wa láti ilé, tí wọ́n ń wò wá, Ọlọ́run má ṣe ìkàwá ẹnìkọ̀ọ̀kan wa, Ọlọ́run má ṣe ìkàwá mọ́ wọn lóríire báyìí. Ọlá àjẹ́ kan ṣu ọba náà, ọlá àti tóbi rẹ̀. Níkẹyìn náà, ó yẹ pé kí a ṣe àdúà fún àwọn kan tó ṣe wípé àwọn náà ní sábàbí oríire wa. Àwọn náà ní sábàbí tó ṣe wípé ẹnìkọ̀ọ̀kan wá fi wà níbi tí a wà lónìí. Nínú àwọn olùkọ́ ni, nínú àwọn òbí ni, ẹni tí ń bẹ láyé nínú wọn, kọ́lọ́run Ọba àlékè ọlá kó má ṣe jẹ́ kí ìkẹ́ ayé, àánú Ọlọ́run Ọba nílé ayé kó máa bẹ pẹ̀lú wọn. Àwọn ẹni tí wọ́n ti papòdà nínú wọn, bàbá, ìyá, ẹbí, ará, àfáà, olùkọ́ ẹni kọ̀ọ̀kan wa, Ọlọ́run má ṣe bá wa kẹ́ wọn o. Níkẹyìn náà, aṣàdúà ní àdáyanrí fún gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí à ń wò wá láti ilé. Ojú ta fi ń wòra wa, Ọlọ́run ò ní gbọ́ ojú náà lọ́wọ́ wa. Etí ta fi ń gbọ́ ohùn ara wa, Ọlọ́run ò ní gbé etí náà lọ́wọ́ wa. Ọlọ́run ó sì ṣe gbogbo eléyìí náà ní sábàbí ìwọ àlìjánà èmi àti yín tó bá dijọ́ gbẹ̀dẹ̀ kìyàmà. Jàmáà lọ́kùnrin lóbìnrin, a tún ṣe àdáyanrí àdúà fún àwọn èèyàn kan tí wọ́n jẹ́ èèyàn pàtàkì, gbogbo wa náà lèèyàn pàtàkì. Ṣùgbọ́n narfa'u darajati man nasha. Ọlọ́run Ọba àlékè ọlá ní òun máa ń gbé àjùlọ fẹ́ni tó bá wù òun Ọlọ́run Ọba. Eléyìí lọ́lọ́run ṣe fún àwọn ọmọ bàbá wa Alhaj Sefu Saka Àríkọ́ṣe, tó ṣe yí pé àjùlọ ń gbé kájẹ́ ń pè àwa là ń náwó sí Sunna TV, tí Sunna TV fi ń jẹ́ Sunna TV, àwọn lọ́lọ́run ṣe àjùlọ yẹn fún. Àbí Ọlọ́run Ọba náà kó má jáwọ́ kẹ́ rẹ̀ kó lára wọn o. Gbogbo ibi tí wọ́n ti mú kó ta fi ń na sójú ọ̀nà Ọlọ́run Ọba, àwọn Yorùbá máa ní àbùdí ni tó lókun, bẹ́ẹ̀ náà ni àbùdí ni tọlọ́sà. Ọlọ́run má ṣe bá wa ṣe bẹ́ẹ̀ fún yín. Kómi bẹ́ẹ̀ ṣe máa wá na tó, Ọlọ́run má jẹ màlápẹ́ náwó. Wọ́n bá ní ìgbà ń le, Ọlọ́run ò ní jẹ́ ó lè dọ́dọ̀ ẹnìkọ̀ọ̀kan yín àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tó ṣe pé à ń gbọ́ wa láti ilé. Bá ṣe ṣàdúà fún yín ládàáyanrí Alhaji wa Musa, a ṣàdúà fún wọn, Ọlọ́run Ọba àlékè ọlá kó má ṣe bá wa dúró tì wọ́n. A tún wá gbé àdúà wa bẹ́ẹ̀, a gbé lọ́dọ̀ ọ̀gá wa àgbà tó ṣe yí pé àwọn náà ni wọ́n ń tò tí fi ń jẹ́ mọ́tò ní Sunna TV ń bì, tó jẹ́ ń gbé kò fẹ́ sí ètò kan tí ó tò ní Sunna TV ń bì àyàfi ń gbé kó gbọ́wọ́ wọn jáde. Àwọn àfáà wa, àwọn dòkítọ́rù wa, Abdulrahim Shitu Thani hafidhahullahu wa ra'ah, kọ́lọ̀ Ọba àlékè ọlá kó má ṣe bá wa dúró ti bàbá náà. Ọlọ́run Ọba àlékè ọlá kó má yọ ọwọ́ kẹrẹ̀ kó lára wọn. Bá ṣe ṣàdúà fún wọn, bẹ́ẹ̀ náà la ṣàdúà fún gbogbo àwọn òṣìṣẹ́. Àwọn cameraman ni àwọn tó ṣe pé tí a bá jókòó bù ṣe, wọ́n sọ fún wa pé ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, ẹ ṣe báyìí, kó fi eré gbé ohun tó dáa kó ba lè gbé jáde, kí àwa ará ilé ká ba lè rí ohun tó dáa lójú amóhùnmáwòrán wa. Ọlọ́run Ọba àlékè ọlá tó fún yín nírú làákàyè, Ọlọ́run náà ò ní gbà lọ́wọ́ yín o. Jàmáà lọ́kùnrin wa lóbìnrin wa, ohun tí a máa bára wa sọ̀rọ̀ lé lórí lónìí, òun náà ni àwọn ìlànà tó jẹ́ ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àwọn ìlànà tó jẹ́ ti òjíṣẹ́ Ọlọ́run tó là kalẹ̀ fún gbogbo ẹni tó ṣe wípé ó fẹ́ ṣe òwò, àbí ẹni títí ń ṣe òwò,
àbí ẹni tí ń rò wípé èmi náà gan lára o bó pẹ́ bóyá èmi náà gan lára mímọ̀ wá ṣe òwò. Allahu akbar. Àṣẹ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tún ṣe kí ni o, ó tún gbé ìlànà kalẹ̀ fún wa. Òun ló fà tó jẹ́ pé a rí pé àwọn àfáà máa ń sọ fún wa lójoojúmọ́ wípé kò sí nǹkan kan tó ṣe wípé yóò ṣe wá láǹfààní nílé ayé àbí yóò ṣe wá láǹfààní tó bá dijọ́ gbèdé alqiyama àyàfi pé kárí pé òjíṣẹ́ Ọlọ́run ọba ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó pè wá sákèsí pé ẹ ṣe léyìí. Ọlọ́run ọba àlekè ọlá nínú al-Qur'an Ọlọ́run ọba sọ̀rọ̀ fún wa nípa kátà ó sì sọ̀rọ̀ fún wa nípa píkárà. Ọlọ́run ọba ní ahallallahu al-bay'a wa harrama ar-riba. Ọlọ́run ní èmi Ọlọ́run ọba mo ṣe ohun tí ń jẹ́ òwò ṣíṣe kátà kárà mo ṣe lẹ́tọ̀ fún yín ẹ má ṣòwò. Láàfin pé kódà ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà gangan fúnra ara rẹ̀ nígbésí ayé rẹ̀ ó ṣe òwò. A máa gbọ́ wípé ó bá àbúrò bàbá rẹ̀ tí ń jẹ́ Abu Talib ó bá ṣe òwò. Bẹ́ẹ̀ náà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tún ṣe kí ni o, ó tún bá ìyàwó rẹ̀ tí ń jẹ́ Khadija ó bá ṣe kí ni o, ó bá ṣe òwò. Khadija gbówó kalẹ̀ ànábì fi ń ṣe kí ni o, ìfi ń ṣòwò fún sallallahu alayhi wa sallam. Táàfìrí pé òwò ṣíṣe nínú Islam nǹkan tó dá ni o, oore tó pọ̀ sí ń bẹ́ẹ̀. A rí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó pọ̀ nínú àwọn sàhábà rẹ̀ gẹ́gẹ́ bí Uthman ibn Affan radiyallahu anhu tó ṣe wípé wọ́n jẹ́ olùṣòwò, àgbà olùṣòwò tó yẹ pé Ọlọ́run ọba àlékè ọlá sì fi àlùbáríkà sí òwò ṣíṣe wọn. Jama, àmọ́ tá bá ní à ń ṣòwò Ọlọ́run ọba ti ṣe lẹ́tọ̀. Ǹjẹ́ ìgbà tí Ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ ni ṣé ó ti tán ń tó bá wù wá la lè máa ṣe nínú ẹ̀? Rárá o. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó tún wá lànà kalẹ̀ fún wa. Ẹ rí pé nínú nǹkan kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ gbésí ayé àti nínú ọ̀rọ̀ ẹ̀sìn Ànábì la ọ̀nà kalẹ̀ fún wa ipe ibi báyìí lẹ́gbà tẹ́ fi ṣoríire tí ẹ bá yẹ gẹ̀rẹ̀ kó níbẹ̀ ni ó súnmọ́ kẹ́ lọ ṣeré ibú. Ọlọ́run má ṣeré ibú ní tèmi àti jama. Àwọn ìlànà yìí pọ̀. Àkọ́kọ́ nǹkan òun náà ni wípé ohun tí ń jẹ́ òwò ṣíṣe ó dá lérí wípé mo jèrè àbí mo pàdánù. Tó bá sì ti wá dá lérí wípé mo jèrè mo pàdánù, mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú láti jẹ́ pé eré ohun tí ó ma òwò rẹ̀ ṣíṣe sí òun náà ni ohun tí ń jẹ́ ìbẹ̀rù Ọlọ́run ọba. Eré ohun tí ó ma òwò ṣíṣe rẹ̀ sí òun náà ni ìgbé ọkàn lé Ọlọ́run ọba. Ọlọ́run ọba ní wa man yattaqillah yaj'al lahu makhraja. Ọlọ́run ọba ní ẹnikẹ́ni tó bá bẹ̀rù èmi Ọlọ́run ọba, èmi Ọlọ́run ọba mi ń ṣe ọ̀nà àbáyọ fún un. Jẹ́ pé nǹkan àkọ́kọ́ ta nídìí nínú òwò wa òun náà ni pé ká ní ìbẹ̀rù Ọlọ́run o. Ẹ rí pé ta bá dé ọjà wa ní Tọ́pá, ta bá ní kí ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ẹni tí wọ́n ń bẹ nínú hàngá wọn kí wọ́n máa kó ẹrù kó níbẹ̀, ká máa fọ́lẹ̀ ńlẹ̀, àbí ká máa túnú kọ̀rọ̀kọ́rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa, àbí ká máa wọnú àjọgbá ẹnì kọ̀ọ̀kan wa, àbí ká máa wọnú àpò owó ẹnì kọ̀ọ̀kan wa, àbí ká máa wọnú túrúsẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Subhanallah, àbá ohun tó jò yìí rí ń bẹ̀. Eléyìí àìgbé ọkàn lé Ọlọ́run ọba ni, nítorí pé àkọ́kọ́ nǹkan ta nídìí nínú òwò ní ìgbà tí a bá fẹ́ ṣe òwò àti gbọ́n pé Ọlọ́run ọba balẹ̀ kí ọlá ó sọ fún wa pé yamhaqullahu riba wa yurbi sadaqa. Ọlọ́run ọba balẹ̀ kí ọlá ó ní àwọn tí ń jẹ́ rìbá òun máa ń yọ àlùbáríkà kó nínú rẹ̀. Sàárà àti èèyàn bá ń ṣe òun máa ń fi àlùbáríkà sí. Ìtumọ̀ ń pé òun yọ àlùbáríkà kó nínú rìbá tó sì ṣe òwò ṣíṣe tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa. Ìtumọ̀ rẹ̀ ní pé Ọlọ́run ọba balẹ̀ kí ọlá ó ṣe tán láti fi àlùbáríkà sínú òwò wa. Ìjẹ́ pé
títà rírà ọ̀dọ̀ ta láti máa wá a máa wá sọ́dọ̀ Ọlọ́run ọba wa Allah. rírí ṣe ọ̀dọ̀ ta láti máa wá a máa wá sọ́dọ̀ Ọlọ́run ọba wa. àbò àwọn ọjà wa tí ń bọ̀ kó nílùú èyìnbó tí ń bẹ̀ kó ní ṣín tí òfin ní dà sínú omi ọ̀dọ̀ ta láti máa wá ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah láti máa wá. Ọlọ́run ní wa man yattaqillaha yaj'al lahu makhraja. Ọlọ́run ní ẹnikẹ́ni tó bá bẹ̀rù Allah òun ó ṣe ọ̀nà àbáyọ fún. ìtumọ̀ ń pé òun ó ṣe ọ̀nà àbáyọ fún òun náà ni wípé tó bá rà yóò tà á ní ìrọ̀rùn. tó bá gbé ọjà kalẹ̀ kò ní ṣe kí ni o kò ní gbé ọjà kalẹ̀ fáwọn ìṣinṣin lásán. Ọlọ́run ọba àlékè ọlá yóò máa sọ gbogbo ọ̀rọ̀ rẹ̀ yóò máa sọ ọ́ di ìrọ̀rùn fún. wa kam min ba'i'in àyìmáyé nínú àwọn olùṣòwò tó jẹ́ pé àwọn èèyàn mọ̀ wọ́n báyìí wọ́n mọ̀ ní bàbá yìí kí ni à ń lò gangan tó jẹ́ pé Ọlọ́run ọba àlékè ọlá ìfi ń ṣe kí ni o ìfi ní kọjá rẹ̀ kó máa lọ bí bó ṣe ń lọ yìí ẹ lọ wò dáadáa ẹ rí i pé kí ni o ẹ rí i pé ìbẹ̀rù Ọlọ́run ọba ní ń lò. àkọ́kọ́ nìyẹn ká lo ìbẹ̀rù Ọlọ́run ọba. wa man yatawakkal ala Allah fahuwa hasbuh. ká sì gbé ọkàn lé Ọlọ́run ọba wípé títà wa ríra wa ní ìrọ̀rùn èrè wa kò sí ọ̀dọ̀ ẹnìkan tó lè kó ọ̀dọ̀ ta ni ọ̀dọ̀ Allahu Rabbul Alamin ọ̀dọ̀ Ọlọ́run ọba Allah ló lè kó. ọ̀dà àwọn ń sáré káàkiri wọ́n ní àtàmọ́lọ́jà o wọ́n ní gbàtà ń tà asáàrin pé à ń tà ní àrójú owó ká tó wá sọ wípé àárèrè. ọ̀dà wọn ní bàbá kan bẹ nínú ìlú kan kì í bá ti ní bàbá òun máa ń jẹ́ ẹjẹ́ sáré dọ́dọ̀ rẹ̀ subhanallah. ẹ dákun bó la fi Ọlọ́run ọba sí. ẹni tó ní ká jèrè àfilẹ̀ nínú ilé wa. ẹni tó ní ká ṣe kí ni o ká tà ká rí ojú owó ká sì rérè àfilẹ̀ ohun tí ò sọnù sí wa là ń wá káàkiri jàmá. jẹ́ gbé nǹkan àkọ́kọ́ tó yẹ ń gbé kémi àti ká gbìyànjú ká mójútó nínú ọ̀rọ̀ wo wa tọ́lọ́run ọba pa wá láṣẹ rẹ̀ tí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sì fẹ́ bẹ́ẹ̀ fún wa òun náà ní pé ká gbìyànjú ká ṣe kí ni o ká ní ìbẹ̀rù Ọlọ́run. níkẹyìn náà ká sì ní ìgbáralé Ọlọ́run ọba àmọ́ ìgbáralé Ọlọ́run ọba wa kò kọ́ ń pé ká má ṣe kí ni o ká má lọ́jà ká má lọ ta nǹkan ta fẹ́ ká má ṣe kí ni o ká má lọ pàtẹ kéèyàn wá jókòó ńlé títí látàárọ̀ kó wá ní ọjà ọ̀ta ó sì ti ṣọ́ọ̀bù mọ́ bẹ́ẹ̀. n tó dájú ni pé ọjà ni yóò padà gbébẹ̀ yóò padà rà síbẹ̀ ni o Ọlọ́run ní ṣe tèmi àti yín bẹ́ẹ̀ jàmá. nínú àwọn ìlànà tí ó jẹ́ ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wípé nínú ìlànà Ànábì Muhammad òun náà ni wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun gangan fúnra ara rẹ̀ ó jẹ́ ẹni tó ṣe wípé ìmọ̀ ń ṣe òwò fúnra ara rẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe sọ tẹ́lẹ̀ wípé ó bá Khadija ó bá ṣe òwò. bẹ́ẹ̀ náà ni ìgbà míì wà tó ṣe wípé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ ń ṣe kí ni o ìmọ̀ ń gbé òwò ni yóò wá ṣe kí ni o yóò wá gbélé ẹnìkan lọ́wọ́ pé ìwọ bá mi ṣe kí ni o bá mi lọ ra kíní yìí àbí bá mi lọ ta kíní yìí kò sí ohun tó tako nínú ìṣẹ̀rẹ́ Islam. ìjẹ́ pé mo ní ṣọ́ọ̀bù mo gbàyàn síbẹ̀ kó máa bá mi ta kò sí ohun tó burú nínú rẹ̀. mo fẹ́ rajà lẹ́kọ̀ọ́ mo fìyàn ránṣẹ́ ń pé kó bá mi lọ rà á wá kò sí ohun tó burú bẹ̀ nínú ìṣẹ̀rẹ́ Islam. àmọ́ kó sáà ti jẹ́ pé àtọ̀tún wa àtòsí wa a gbìyànjú a ṣe kí ni o a má lérí kí ni o ìbẹ̀rù Ọlọ́run ọba. nínú hadith tí alimamu Tirmizi rahmatullahi alayhi àti Abu Dawud àti imam Ibn Majah tí wọ́n gbé jáde fún wa nínú àwọn tírà wọn. wọ́n ní arákùnrin kan tí a mọ̀ sí Urwatu ibn Abi Ja'd ó ní àtàhù annabiyya sallallahu alayhi wa sallam dinaran ó ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó gbé owó ó gbé fóun wípé kóun bá òun lọ ra ohun tí ń jẹ́ ẹran wá fashtara shataini. arákùnrin yìí Urwa yìí ó lọ ra ẹran méjì. ní ìgbà tí ń bọ̀ lójú ọ̀nà ó rí ẹnìkan ó ta ọ̀kan nínú àwọn ọjà náà nínú àwọn ẹran méjèèjì náà ó tà fún lérí owó kíni o ní dínárì ọ̀kan.
bí n gbé ká sọ pé a gbé àpò mẹ́wàá fún yàn bá mi lọ rẹran wá ó rẹran méjì pẹ̀lú àpò mẹ́wàá ní ìgbà tí ń bọ̀ wálé ó padà pàdé ẹnìkan lójú ọ̀nà ẹran yìí yá yìí o bá mi tẹ ẹran yìí ó sì padà tẹ ẹran òun ní àpò mẹ́wàá ó wá padà bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó gbé ẹran wá ó tún padà gbé àpò mẹ́wàá wá tó sì jẹ́ pé àpò mẹ́wàá ló gbé kó ń lé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá ṣàdúrà fún Urwa wípé kọ́lọ́hun ọba àlékè ọlá kó má ṣe fi àlùbáríkà sí ohun tí ń jẹ́ òwò rẹ̀ débi wípé Urwa tá ń sọ yìí àwọn àfáà sọ wípé fakana law ishtara turaban la rabiha fihi kódà kó jẹ́ ń pé yẹ̀pẹ̀ lásán ló rà jama ó kàn lọ lójú ọ̀nà ó kàn rí yẹ̀pẹ̀ báyìí ó ní ẹ̀yà ẹ̀ta yẹ̀pẹ̀ yìí fún mi ní 1 mílíọ̀n wọ́n ní ìmọ̀ ń padà jèrè nínú ẹ̀ náà ni òun náà láfi rí pé ẹlòmíì níbi tẹ́lòmíì gbé ń ta gold tí ń ta gold tí ò jèrè nínú rẹ̀ ibẹ̀ náà lẹ́lòmíì wà tó ṣe pé ń ta omi ń ta yẹ̀pẹ̀ ń ta ohun tó ṣe pé àtẹ̀kàkùn tó ṣe pé Ọlọ́run ọba àlékè ọlá fàlùbáríkà sí ó sì padà rọ́ mú látara bẹ̀ nínú ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni pé annahu kana ya'muru tujjara bilbirri was-sidqi was-sadaqa òun náà ni pé Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìmọ̀ ń pa àwọn ẹni tí wọ́n jẹ́ olùṣòwò láṣẹ wípé ẹ máa ṣe dáadáa nínú òwò yín tẹ́ ń ṣe ẹ jẹ́ ni tí ṣe dáadáa ẹ sì jẹ́ ni tó ṣe pé òdodo hàn nínú òwò rẹ̀ kó má jẹ́ pé ẹ mọ òwò yín tẹ́ ń ṣe kó má jẹ́ pé ẹ lọ́ máa ṣe rí kíni ẹ lọ́ máa sí eré àìbẹ̀rù Ọlọ́run ọba. Ànábì Muhammad a máa pa àwọn kíni o a máa pa àwọn olùṣòwò a máa pa wọ́n láṣẹ wípé ẹ máa ṣe dáadáa ẹ má jẹ́ kí ohun tí ń jẹ́ haram kó papọ̀ mọ́ owó yìí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú hadith Hakim ibn Hizam radiyallahu anhu Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ wípé al-bay'ani bil-khiyar ó ní olùṣòwò méjì àwọn méjèèjì wà lérí pé ìrà mi níra wọ́n wà lérí pé wọ́n lè ṣe kíni o wọ́n lè ṣe ẹ̀ṣà ma lam yatafarraqa lópin ìgbà tọ́n bá ti ṣe kíni o tọ́n bá ti pín mo fẹ́ ra bàtà yìí mo wo bàtà náà ó lé àpò mẹ́wàá ni owó mi rà mo wá wò mo yípo bàtà níkù lọ́wọ́ mi tí kò níbi ta ti gbé ń sọ̀rọ̀ mo padà rí pé bàtà yìí àbàwọ́n kan ń bẹ lára rẹ̀ mo á ní rárá mi ra bàtà yìí mọ́ kódà kó jẹ́ pé mo ti gbowó fún mi ń gbowó mi padà ni ma lam yatafarraqa. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní àmọ́ fa in sadaqa wa bayyana burika lahuma fi bay'ihima. Ànábì ní táwọn méjèèjì tán bá sọ̀dọ̀dọ̀ fúnra wọn ẹni tó fẹ́ ta mọ́tò ó ní mọ́tò yìí mo tukun ní o mọ́tò yìí mo pààrọ̀ nǹkan nu mọ́tò ní o ẹni tó fẹ́ ta ọjà ó sọ ohun tí ń jẹ́ àbàwọ́n ó sọ ohun tí ń jẹ́ àlébù tí ń bẹ lára ọjà rẹ̀ ó sọ òdodo rẹ̀ fẹ́ni tó fẹ́ rajà bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ rajà gan lára kò wá torí eléyìí kó jẹ́ pé kó máa parọ́ pé níwájú lọ́hùn ṣebí kẹ̀kẹ́ yẹn ni mo ti ríru kẹ̀kẹ́ yẹn níwájú lọ́hùn tí mo fẹ́ rà ní kíni oní 200 mil ìwọ wá dé bí nísìn mo wá sọ 400 mil tó jẹ́ pé àwọn ń parọ́ fúnra wa bẹ́ẹ̀ni tó fẹ́ rajà bí ṣe ń parọ́ bẹ́ẹ̀ náà lẹni tó fẹ́ tajà gan lára ń parọ́. Ànábì ní tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ sọ òdodo fúnra yín burika lahuma fi bay'ihima Ọlọ́run ó fi àlùbáríkà sí ohun tí ń jẹ́ òwò yín. ẹni tó gbowó yóò fowó ní ṣe nǹkan rẹ̀ ẹni tó gba ọjà òun náà gan lára yóò padà fi ọjà ní fi ṣe nǹkan rẹ̀ jama. àmọ́ wa in katama wa kadhaba muhiqat barakatu bay'ihima. Ànábì ní tó bá wá jẹ́ wípé àwọn méjèèjì wọ́n gbé ohun tí ń jẹ́ àlébù wọ́n gbé pamọ́ fúnra wọn ẹni tó fẹ́ rajà ó ṣe kí ni o kò sọ òdodo fẹ́ni tó fẹ́ rajà lọ́wọ́ rẹ̀ ẹni tó fẹ́ rajà gan lára kò fi àlébù tí ń bẹ lára ọjà yìí kò fi hàn ẹni tó ṣe kí ni o tó fẹ́ tajà fún.
Ànábì ní Ọlọ́run bá yọ àlùbáríkà kó nínú rẹ̀. Jàmáà ìwọ náà rí ń pò ń tajà ó mọ ibi tó wọ́n ń gbà sábàbí kan nìyẹn o. Ìwọ náà rí ń pò ń tajà òun rówó lóòótọ́ àmọ́ ò mọ ohun tó ń fowó náà ṣe owó rẹ̀ ò lálùbáríkà ní jàmáà. Nítorí pé kí ni o ò parọ́ sínú òwò tó ń ṣe. Ọlọ́run ọba àlekè ọlá là ń bẹ̀ kó má ṣe ìṣàánú wa. Hadithi a rí pé tá bá lọ wọnú tírà al-Imam Bukhari àti Imam Muslim abá hadithi yìí ń bẹ̀. Jàmáà nínú ẹ̀kọ́ ńlá ta fẹ́ rí kọ́ nínú hadithi òun náà ni wípé tí èèyàn bá fẹ́ ta nǹkan tó jẹ́ pé ó ń fẹ́ pé owó tóun fẹ́ gbà látara owó tóun ṣe ni kówó ní kó wúlò fóun ó gbọ́dọ̀ gbìyànjú àlébù tí bá ń bẹ lára ọjà rẹ̀ kó má gbé pamọ́ kó fi hàn wípé nǹkan báyìí ní ń bẹ lára rẹ̀ o tó bá wù yí ẹ rà bí ò bá wù yí Ọlọ́run ọba ọba àlekè ọlá yóò mú oníbàárà tèmi wá fún mi. Àìmọye nínú mọ́tò táwọn èèyàn ti rà tó jẹ́ pé nígbà tá ra mọ́tò yìí wọ́n gbé dé wá Benin mọ́tò yìí ti fọ́ túká wọ́n wá tún ọ̀dà kùn sí wọ́n tún àwọn kan ṣe nínú rẹ̀ wọ́n á gbé kalẹ̀ wọ́n á ní mọ́tò yìí bó ṣe wá láti ìlú òyìnbó bẹ́ẹ̀ náà ló wà yẹn subhanallah. Ẹni tó ra mọ́tò wá gbé mọ́tò jáde kò ṣejọ́ méjì kò ṣejọ́ mẹ́ta wàhálà wá bẹ̀rẹ̀ wọ́n máa léra wọn káàkiri wọ́n máa ṣépè fúnra wọn ìpè Ọlọ́run ọba àlekè ọlá yóò gbowó mi fún mi lọ́wọ́ rẹ̀ á rí pé gbogbo kínní ìbáyìí aburú ni tó yẹ pé a gbọ́dọ̀ gbìyànjú ká jìnà sí. Ọlọ́run ọba àlekè ọlá là ń bẹ̀ kó má ṣe ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kó ṣe òwò wa kó ṣe ní òwò tí ó ní albarka kó má ṣe ìfàlbarka sí títà ríra wa kọ́lọ́run ọba àlekè ọlá kó má ṣe wá lọ́ṣẹ̀ láwọn tó ṣe wípé Ọlọ́run ọba àlekè ọlá ó yọ albarka kó nù ṣe wọn kọ́lọ́run ọba àlekè ọlá kó má ṣe ìdúró ti ẹnì kọ̀ọ̀kan wa. Subhanallah subhanaka Allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rí Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ máa wò wá tí ẹ̀sùn máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa sunna. Alhamdulillah wassalatu wassalam ala rasulillah. Adúpẹ́ fún Ọlọ́run ọba àtọrọ ìkẹ́ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Gẹ́gẹ́ bá ṣe ń bàbọ̀ àwọn ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam fún olùṣòwò fẹ́ni tó fẹ́ ṣòwò tó sì fẹ́ jèrè nínú òwò rẹ̀ òun náà là ń bàbọ̀ fún ara wa. A rí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní níjọ́ kan ó bọ́ta lọ sí àyè táwọn èèyàn ti ń kírun fara an-nas yatabaya'un ó wá rí àwọn èèyàn tí wọ́n ń tà bẹ́ẹ̀ náà ni wọ́n rà ní Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ya ma'ashara tujjar mo pè ẹ̀yin olùṣòwò fastajabu li rasulillahi sallallahu alaihi wasallam gbogbo wọn sì dáhùn wọ́n dá Ànábì lóhùn wa rafa'u a'naqahum wa absarahum ilayhi wọ́n sì gbérí sókè bẹ́ẹ̀ náà ni wọ́n gbójú wọn sókè wọ́n kẹtí bẹ̀lẹ̀ jẹ́ gbọ́ ohun tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ti ń sọ fún wọn. Ànábì wa sọ fún wa pé inna tujjar ẹ̀yin olùṣòwò ẹ máa gbọ́ o dájúdájú àwọn olùṣòwò yub'athuna yawmal qiyamati fujjara. Ọlọ́run ọba àlekè ọlá yóò gbé wọn dìde tó bá dijọ́ gbé al-qiyama ló bí ilẹ̀ jẹ́. Ọlọ́run ọba ó gbé wọn dìde lérí pé kí ni o lérí ìwà sí pé àwọn eléyìí sẹ́ òbílẹ̀ jẹ́ ni wọ́n èèyàn burúkú ni wọ́n subhanallah. Ànábì Muhammad ó wá ní illa man ittaqallah wa barra wa sadaq. Ànábì ní àyàfi ẹni tó ṣe wípé nínú òwò rẹ̀ ó bẹ̀rù Ọlọ́run ọba sínú òwò rẹ̀ ń ṣòwò rẹ̀ kò dá lúlú pọ̀ mọ́ ṣàpà kò dá èyí tí ò dá pọ̀ mọ́ èyí tó dá. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹlẹ́yẹn nìkan lọ́lọ́wọ́ ọba ò ní gbé dìde lẹ́ni kí ni o lẹ́ni ibi lẹ́ni burúkú tó bá dijẹ́ gbẹ̀rẹ̀ kìyàmà. Nínú hadith mi Ànábì Muhammad sallallahu alaihi wasallam
ó ní yá ma'shara tujjar innal bay'a yahduruhu al-lagw wal-halif. Ànábì ní ohun tí ń jẹ́ òwò nínú àwọn tá a máa rí nínú rẹ̀ ni wípé ọ̀rọ̀ alfàṣà, ọ̀rọ̀ tí ò dáa, ọ̀rọ̀ tí ò wúlò yóò máa bẹ nínú rẹ̀. ẹ rí i pé ní ìgbà tẹ́lòmíì tó bá fẹ́ tajà torí pé ó sì òun kó wọn jèrè ńlá, yóò tún máa sọ̀rọ̀, yóò tún máa parọ́ sínú rẹ̀. yóò ní wàláì nígbà tí mo fẹ́ lọ ṣíìnì tí mo lọ ra ọjà ni, kódà ọjà ni láti ṣíìnì àpò 10 ló bá dé. Subhanallah. kátó wá sọ pé mo tún ṣe dùn fún, kátó wá sọ pé mo tún ṣe báyìí, kátó wá sọ pé mo tún ṣe báyìí, tóun náà gangan fúnra ara rẹ̀ ó sì máa ń gbé òun ṣe kí ni o, òun parọ́ ni, ọ̀rọ̀ tí ò wúlò lòun sọ. ẹlòmíì subhanallah ní ìgbà tí ó bá fẹ́ tajà tó bá sọ̀rọ̀ kan báyìí, wàláhì ní tó bá mí báyìí, mo fọlọ́wọ́n bá búra, tàláhì yóò máa fọlọ́wọ́n bá búra, yóò máa fọlọ́wọ́n bá búra, yóò máa fọlọ́wọ́n bá búra bẹ́ẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ohun tá a máa rí nínú òwò nìyẹn o. òun ló fà á tó jẹ́ pé tó lòṣòwò bá ń ṣe wàláhì fún yín, ẹ má gbàgbọ́ o, nítorí pé wàláhì náà ti pọ̀, ó sì pọ̀. níjọ́ kan ẹrú Ọlọ́run kan fẹ́ ra ọjà lọ́wọ́ ẹnìkan. nígbà tó fẹ́ ra ọjà yìí, èló lẹ fi ta kínní yìí? ó ní iye báyìí mo fi ta. ẹ ta fún mi ní iye báyìí. ó ní wàláhì iye báyìí lèmi náà fi ra alájà. lẹ́ẹ̀kan náà ẹni tí ń sọ̀rọ̀, ẹni tó fẹ́ rajà ní àyí fọlọ́wọ́n ọba búra nídìí ọjà tá bá ń ta, tájà fún mi ní mo mà. lẹ́ẹ̀kan náà ó tún ní wàláhì. láàrin pé wọ́n fẹ́ rajà kan, ó ti ṣe wàláhì bí ẹ̀ 5-6. Subhanallah. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ìgbà tá Ànábì ṣe kí ni o, ó ṣe àfihàn aburú yìí tó fi àfihàn ẹ̀ fún wa. ó ní fashubuhu bis sadaqa. ó ní ẹ̀dá owó yìí tẹ́ ń ṣe tó yẹ pé aburú ń bẹ nínú rẹ̀, ẹ̀dá pọ̀ mọ́ sàárà. ìtumọ̀ rẹ̀ ní pé ẹni tí bá ń ṣòwò tó bá fẹ́ jèrè nílé ayé, tó bá fẹ́ jèrè lálkìyàmà, tí ó fẹ́ wà nínú àwọn ẹni ibi tó bá di jẹ́gbẹ̀rẹ̀ alkìyàmà, irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé yóò máa ṣe kí ni o, yóò máa ṣe sàárà kípọ̀. jama, lọ́kùnrin wa lóbìnrin wa, nínú ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam tó là kalẹ̀ fún wa níbi pé à ń ṣòwò, à ń tà, à ń rà. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó pè wá sákìyèsí ń gbé ká jẹ́ ẹni tó ṣe pé yóò lẹ̀, kò ní lé, kò ní burú níbi pé à ń tà, à ń rà. ẹ rí pé ẹlòmíì tó bá wọ ọjà báyìí níbi pé ń tà, ń rà, ẹ ṣe bí pé ogun wà ní, bí ó ṣe mọ fagídí sí ni ẹgbẹ́nu kó wájú mi, tẹ́ bá fẹ́ rẹ mọ́ lọ. ẹ rí pé ẹlòmíì erí ìwà sí bẹ́ẹ̀ ló wà. ẹlòmíì ọjà tí gbogbo èèyàn ń tà ní àpò kan, sábà ń pé ó rí pé òun nìkan lòun ní ọjà yìí, àwọn mùsùlùmí láti ń bẹ́ lù. ó lè sọ pé ọjà yìí lóòótọ́ àpò kan lá fi ń ta o, àmọ́ kò sí lọ́wọ́ ẹnìkan, èmi nìkan ni mo ní, 20 àpò mo fẹ́ fi ta. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní ká jẹ́ tó ṣe pé yóò máa mú ìrọ̀rùn dé báwọn èèyàn nínú ọjà wa, ká má máa kó ìnira báwọn èèyàn níbi pé à ń tà, à ń rà. kí ló Ànábì Muhammad wí? Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní rahimallahu rajulan samhan idha ba'a washtara wa idha iqtada. Ànábì ní kó àánú Ọlọ́run ọba kó máa bá arákùnrin kan. arákùnrin wo lárákùnrin náà? Samhan, tó jẹ́ tó ṣe pé ìrọ̀rùn ló bá ní gbogbo nǹkan ó bá dé lọ́dọ̀ rẹ̀. tó bá fẹ́ tajà, ìmọ̀ ń ta ní ti ìrọ̀rùn fáwọn èèyàn ni, ìmọ̀ ń wá ìrọ̀rùn fáwọn èèyàn níbi pé ń tajà fáwọn èèyàn. tó bá fẹ́ rajà gan lára, ìmọ̀ ń wá ìrọ̀rùn fáwọn èèyàn ni. tó bá jẹ gbèsè sáwọn èèyàn, tó bá fẹ́ san, ìmọ̀ ń san ní ti pé ìfẹ́ kò nira báyìí ni. Sallallahu alayhi wa sallam. àfáwọ̀ àgbà tí a mọ̀ sí Ibn Hajar al-Asqalani rahmatullahi alayhi, wọ́n sọ fún pé nínú hadith takaye, fihi alhid ala samahati fil mu'amala. Ànábì ń ṣe wá lójú kòkòrò yìí pé ká jẹ́ ẹni tó ṣe kí ni o, tí ó máa ṣàmójúkò fáwọn èèyàn níbi tá bá gbé ń ṣe kí ni o, tá bá gbé ní nǹkan pẹ̀lú wọn, tá bá ń bá wọn lò nípa ń gbé afẹ́ rà, afẹ́ tà, afẹ́ ajẹ́ gbèsè sí wọn, afẹ́ sanwó fún wọn, afẹ́ yá wọn lówó, gbogbo tá fẹ́ bá wọn èèyàn ṣe, ká gbìyànjú kó jẹ́ ti kí ni o,
kó jẹ́ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká má fi agídí sí ká má fi wàhálà kó jẹ́ pé wàhálà ní gbogbo nǹkan lọ́dọ̀ wa àbí pé ká dá wàhálà lẹ̀ fáwọn èèyàn òun náà ní gbogbo nǹkan lọ́dọ̀ wa kó ti wà kó má rí bẹ́ẹ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló ṣẹlẹ̀ ìfún wa. Kódà àfáwà sọ fún pé wastimalu ma'alil akhlaq wípé tá bá fẹ́ bá wọn èèyàn ṣe pọ̀ ká gbìyànjú ká máa lo ìwà tó ga àwọn ìwà tó dá ní ká máa lò. Bẹ́ẹ̀ náà ni owó tèmi ni kó pé kókó nu ọ̀rọ̀ wa. Gbogbo owó náà ni mo gbogbo ẹ̀ ni mo gbọ́dọ̀ ta kí rójú owó kí tún rere káwa náà sì rí pé ìnira ń bá wọn èèyàn nínú ìlú ká fi ìrọ̀rùn sínú ọjà tá bá ń tà fáwọn èèyàn. Bẹ́ẹ̀ náà ni kódà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe wá lójú kòkòrò pé ká má jẹ́ ọ̀kan nínú àwọn tó ṣe pé yóò máa fúnlẹ̀ máwọn èèyàn. Àwọn kìíní a gbọ́dọ̀ gbìyànjú ká jìnà sí irú eléyìí náà ni ó yẹ ń pé ká gbìyànjú ká jìnà sí kọ́lọ̀wọ̀n ọba àlékè ọlá tí ó fi ohun tí ń jẹ́ albarka sínú tí ń jẹ́ kíni o sínú tí ń jẹ́ òwò wa fún wa. Wọ́n ní an Jabirin ibn Abdillah annahu kana yasiru ala jamalin lahu qad a'ya fa arada an yusayyibahu faqal. Wọ́n ní Jabir ibn Abdillah radiyallahu anhu ó wà lérí ọ̀kan nínú àwọn ràkúnmí rẹ̀ tí ń lọ tó ṣe pé òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alaihi wasallam ó sì ń ṣe kíni o ó sì ń bọ̀ lẹ́yìn. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá ṣe kíni o ó wá rí Jabir ó wá pè fada'a li wa darabahu. Ànábì Muhammad ṣàdúà fún Jabir ó sì kó nǹkan bó kíni o ràkúnmí fasara sayran lam yasir mislahu. Ànábì Muhammad sallallahu alaihi wasallam gbà tó ṣe báyìí lẹ́ẹ̀kan náà ràkúnmí yìí bẹ̀ sí sáré ní eré tó ṣe pé kò tẹ̀ sátẹ́lẹ̀. Nínú àwọn ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà ni pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ẹnìkan tó ṣe pé nínú kátàkárà bóyá ó ra nǹkan láwìn ni bóyá ó yáwó lọ́dọ̀ èèyàn ni ó jẹ́ ẹni tó ṣe pé ìmọ̀ ń ṣe dáadáa ní ìgbà tí ó bá fẹ́ ṣe kí ni ó tó bá fẹ́ san gbèsè. Mo láti rí eléyìí Ànábì máa ń ṣe bẹ́ẹ̀ náà ó tún ṣe wá lójú kòkòrò bí káwa náà ká gbìyànjú ká máa ṣe bẹ́ẹ̀. Abu Hurairah radiyallahu anhu sọ fún wa pé kana li rajulin ala nabiyyi sallallahu alaihi wasallam sinnun min al-ibil wípé arákùnrin kan Ànábì jẹ ní gbèsè ràkúnmí faja'ahu yataqadah. Arákùnrin wá bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá sí Ànábì ń gbèsè. Ànábì wá sọ pé àtò. Ànábì wá sọ pé ẹgbẹ́ fún. Ní ìgbà tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹgbẹ́ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó san ó tún wá ṣe kíni o ó tún san èlé sérí ẹ̀. Kìí ṣe pé arákùnrin náà ló tọrọ ò ká gbọ́ yé ò kìí ṣe rìbá o. Ànábì lórí pé ní ìgbà tí mo san gbèsè yìí ó tún yẹ pé kí tún ṣe kíni o kí tún ṣe kíni kí tún ṣe àlékún sérí rẹ̀. Ànábì wá tó wá sọ̀rọ̀ sérí ẹ̀ pé inna khiyarakum èyí tó fi dájú nínú yín ahsanukum qada'a. Òun náà lẹ́ni tó ṣe pé ní ìgbà tó bá fẹ́ san gbèsè ìmọ̀ ń san ní dáadáa jẹ́ pé tó máa ń san ju bó ṣe kíni o bó ṣe jẹ́ lọ. Èmi náà mọ̀ pé mo jẹ lágbájá ní gbèsè àkù 10 mo wá rí pé àsìkò tí mo fẹ́ san gbèsè ní ara dẹ̀ mí. Kí ló dé tó jẹ́ pé mi tún lè gbìyànjú kí tún ṣe kíni o kí tún múnú rẹ̀ dùn ju bó ṣe kíni o ju bóun náà ṣe múnú tèmi náà dùn lọ. Eléyìí nínú ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ní níbi ń pè à ń ṣe òwò à ń tà à ń rà. Nínú ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam òun náà ni iqalatun nadim. Òun náà ni pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam
ó jẹ́ ẹnìkan tó ṣe wípé ó pè wá síbi wípé ká jẹ́ ẹni tó ṣe wípé tí ìyẹn bá rajà lọ́wọ́ wa, ó rajà náà bóyá ó ra aṣọ kan nísìn, ní ìgbà tó délé ó wá rí pé aṣọ náà gẹ́lẹ́ nǹkan kan náà báyìí náà níyàwó mi tún ti rà wálé fún mi, àbí òun náà lọ́kọ mi rà wálé fún mi, ṣó báwo ní wàá ṣaṣọ ìgbà, báwo ní ṣe kíní ìgbà nísìn. Ó wá padà wá bá wọn pé aláàjì ẹ má bínú o, mo ṣe ń pé aṣọ náà wọn ò tí ì rà tẹ́lẹ̀ ni, aṣọ náà ti jẹ́ méjì báyìí nísìn, ẹ dákun jẹ́ ẹ lè gba aṣọ náà padà lọ́wọ́ mi. Ànábì Muhammad ni ẹ gbà lọ́dọ̀ rẹ̀. Ànábì ni man aqala muslima, Ànábì ni ẹni tó bá mùsùlùmí bá rajà lọ́wọ́ rẹ̀, tí mùsùlùmí ni tó wá lọ tó wá rí pé òun ò tún nídìí ọjà ni mọ́, tó dá padà wá fún tírú ẹni bẹ́ẹ̀ gbà lọ́wọ́ rẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá ó ní aqalahu Allahu athratahu yawmal qiyamah. Ọlọ́run ọba àlékè ọlá yóò kó àìmọye ìnira yóò kókó fún òun náà tó bá di jẹ́bìrì kìyàmà. Jama jẹ́ pé eléyìí náà nínú àwọn àbójúkò kan tá a máa ṣe ní ìgbà tí a bá ṣe kíni o, tí a bá dá owó pọ̀ pẹ̀lú àwọn èèyàn, òun náà ní nínú àwọn ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fi ilẹ̀ fún wa níbi ń pè à ń tà à ń rà tó ṣe pàtàkì, kódà tí Ọlọ́run ọba àlékè ọlá ó tún ṣẹ́bi lé àwọn èèyàn lérí rẹ̀, òun náà ní pé ní ìgbà tí a bá fẹ́ tà, pàtàkì jùlọ àwọn nǹkan tó bá ní wíwọ̀n, kò bá jẹ́ pé àwọn pẹ̀lú mẹ́tìrì ni, kò bá jẹ́ pé kìló la fi wọ́n ni, kò bá máa jẹ́ pé pẹ́sìpọ̀ la fi wọ́n ni, gbogbo èyíkéyìí nǹkan tá a bá fi wọ́n ká gbìyànjú ká wọ́n ní déédéé, ká má ṣe kíni o, ká má jẹ́ kó dínkù. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe léyìn náà ó ṣe ní ọ̀ranyàn lé wa lérí. Ànábì Muhammad sọ fún pé zin wa arjih, Ànábì ní ṣe kíni o, wọ́n kó sì wọ́n dáadáa, má jẹ́ kó dín nínú ìwọ̀n rẹ̀. Ṣáwọn náà àgbàgbé níbi tọ́lọ́wọ́ babalékè ọlá sọ fún pé wailun lil mutaffifin alladhina idha iktalu ala an-nasi yastawfun wa idha kaluhum aw wazanuhum yuhsirun. Allah bá sọ fún wa pé àwọn tó ṣe pé wọ́n máa ń dín ìwọ̀n kù, kí wáìlù Ọlọ́run tí ń jẹ́ ọ̀kan nínú jìndójìndó náà, orí ibú Ọlọ́run kó máa bẹ pẹ̀lú àwọn ẹni bẹ́ẹ̀. Àwọn tó ṣe kíni o, wọ́n máa ń dín ìwọ̀n kù tán bá fẹ́ ṣe kíni o, tán bá fẹ́ wọ̀n. Ní ìgbà tán bá fẹ́ wọ̀n ìgbàdo fáwọn èèyàn, wọ́n wá ṣe kíni o, wọ́n wá lu ẹ̀yìn tóngolo tán fẹ́ fi wọ̀n nǹkan fáwọn èèyàn. Àbí igi tí wọ́n wọ̀n tán ní bẹ́tìrì ní tán fi wọ́n aṣọ, igi ni wọ́n ti dí kíni o, wọ́n ti dí sẹ́kìyà, wọ́n ti dí kùlérí rẹ̀. Subhanallah. Àbí ìgò tán fi ń wo epo fáwọn èèyàn, wọ́n ti ṣe kíni o, wọ́n ti yọ nǹkan kan, wọ́n ti dà á sí nísàlẹ̀ débi pé ẹnìkan ò ní mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wáìlù Ọlọ́run kó máa bárò àwọn ẹni báyìí. Àwọn tó ṣe pé nígbà táwọn bá fẹ́ rajà lọ́wọ́ àwọn èèyàn, wọ́n máa ń ṣojú kòkòrò ń pé káwọn èèyàn wọ́n pé, àmọ́ tó bá dérí tí wọ́n yìí wọ́n pé. Ànábì ní kí ibi Ọlọ́run ọba, eri ibú Ọlọ́run kó máa ṣe kíni o, kó máa bárò àwọn ẹni báyìí. Jama, nínú àwọn tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó tún pa wá láṣẹ rẹ̀ wípé ká gbìyànjú ká jìnà sí, òun náà ni amara bi indharil mu'sir wal hatti anhu. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe wá lójú kòkòrò, ó pa wá láṣẹ wípé ká jẹ́ ẹni tó ṣe wípé yóò máa lo ẹni tó jẹ wá ń gbèsè, tí ó jẹ́ pé ó jẹ́ ẹni tí ìnira ń bẹ pẹ̀lú rẹ̀ tí ò tí ìrówó ìsan, ká máa lọ lára. Ànábì ṣe wá lójú kòkòrò bẹ́ẹ̀ wípé ẹ lọ onígbèsè lára. Pàtàkì jùlọ ní táwa náà rí pé eléyìí kò tí ì sí lọ́dọ̀ rẹ̀ ni, tó bá ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ yóò ti san. Ànábì ní ká lọ lára. Kódà Ànábì Muhammad sallallahu alaihi wasallam bó tún ṣe wá lójú kòkòrò pé níkẹyìn ìgbà tá bá lọ lára débì kan tá rí pé kò lè agbára láti san náà ni, Ànábì ní ẹ ṣàmójúkò fún. Ẹ sọ ń gbé lágbájá, èló ló jẹ mí? Àkù mẹ́wàá àbí? Ọ̀dà mo ṣàmójúkò fún ẹ, ìfẹ́ gbà á mọ́, ó jẹ mí gbèsè mọ́. Allahu akbar. Ànábì ní man anzara mu'sira,
Ànábì ní ẹni tó ṣe pé ó bá fún ọ ní gbèsè ó fún lásìkò ń pé mo fún ẹ lásìkò díẹ̀ fi kún láti san gbèsè rẹ̀ aw wada'a anhu àbí ẹni bẹ́ẹ̀ ó yí ọ̀dà gbèsè yẹn fún pé mi fẹ́ gbà máa wada'a anhu adhallahu Allahu fi dhilli ọlọ́run ọba àlekè ọlá yóò gbé sí ìbòjì rẹ̀ tó bá di yawmil qiyamah níjọ́ tí ìbòjì kan ò ní sí mọ́ àyàfi ìbòjì Allahu Rabbul Alamin. ṣáwọn náà ti gbọ́ báyìí èyàn ọmọ ìyá wa nínú ẹ̀sìn èyàn ọmọ ìyá wa nínú Islam ẹ jẹ́ á gbìyànjú ká máa lò nínú àwọn ìwà dáadáa yìí tí òjíṣẹ́ Ọlọ́run ọba Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó kọ́ wa. Nínú àwọn tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó pè wá sákìyèsí rẹ̀ òun náà ní pé Ànábì pè wá sákìyèsí ń pé ká má jẹ́ ẹni tó ṣe pé dàrúdàpọ̀ yóò wà ní ọ̀rọ̀ wa nígbà tá bá ń ṣòwò. A máa ṣe jìbìtì sínú òwò tá bá ń ṣe. ẹ̀rí pé ẹlòmíì ní ìgbà tó wá fẹ́ tajà ó bá fẹ́ ta ọjà àwọn nǹkan tó pọ̀ ló fẹ́ tà yóò kó àwọn nǹkan tó ti bàjẹ́ àwọn nǹkan tó ti rà yóò kó sísàlẹ̀. àwọn ìyá onítìmọ́tì lọ́jà nìyí àwọn ìyá onígbàdo bẹ́ẹ̀ náà ni àwọn ẹlòmíì tó ṣe pé aṣọ ni wọ́n ń tà tẹ́yìn pé aṣọ ti bàjẹ́ àwọn náà mọ̀ pé aṣọ yìí bóyá òjò pa bóyá nǹkan kan ṣe tí aṣọ yìí ti bàjẹ́ ó ti bú wọ́n wá kí eléyìí sísàlẹ̀ nígbà gbogbo ẹ̀ náà làkú fẹ́ tàpọ̀ wọ́n wá ta fún un tó jẹ́ pé níbi pé wọ́n ń ta á nì ẹni tó padà rajà yóò padà jẹ gbèsè ní subhanallah. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wọnú ọjà ńjọ́ kan ní ìgbà tí ó wọnú ọjà Ànábì wá rí wípé nǹkan bí oúnjẹ kápẹ́ ní bí ẹ̀wẹ́ àbí ìgbàdo àbí gààrí àbí èso mọ́kà tó jẹ́ pé àwọn èèyàn ń tà ńjọ́ náà lọ́hùn wọ́n ṣe sínú abọ́ ńlá kan tó yáyì dáadáa. Ànábì Muhammad wá wò títí Ànábì wá kọ́ bọnú rẹ̀ pé èso dẹ̀bídù ló yáyì tó báyìí gààrí ló ṣe wò báyìí ìgbàdo ló ṣe wò. Ànábì sá kọ́ bọnú rẹ̀ nígbà tí Ànábì kọ́ bọnú rẹ̀ lẹ́ẹ̀kan náà Ànábì rí wípé nísàlẹ̀ rẹ̀ lọ́hùn ó tutù. Ǹjẹ́ ń pé èyí tó wà lókè ó ṣe kíni ó dá ó yáyì ó wojú rí àmọ́ èyí tó wà ń sàlẹ̀ ńkọ́ ó jẹ́ gbogbo àwọn nǹkan tó ti bàjẹ́ tó ti bu tó ti rà. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá sọ fún arákùnrin pé kí ló dé tó ṣe báyìí. Arákùnrin náà ní rárá òjò ló pa mo sì rí pé tí mo bá ṣàfihàn rẹ̀ àwọn èèyàn ní rajà mi mo fi kó èyí tó da mo fi kó sókè rẹ̀. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ó bá ti fi hàn nítorí pé man ghashana falaysa minna nítorí pé ẹnikẹ́ni tó bá ṣe jìbìtì wa tó ṣàbòsí wa irú ẹni bẹ́ẹ̀ kò sí nínú ìjọ wa sallallahu alaihi wasallam. Jama ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run nínú òwò wa tá bá ń ṣe ká gbìyànjú ká fi ìbẹ̀rù Ọlọ́run ọba sínú rẹ̀ kọ́lọ́run ọba àlekè ọlá kó ràn wá lọ́wọ́. Nínú tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam tí ó ṣe léèwọ̀ fún wa òun náà ní pé Ànábì ṣe léèwọ̀ fún wa ń gbé ká máa ta ọjà tó jẹ́ àwọn ọjà àwọn ohun tó ṣe pé Ọlọ́run bá ṣe léèwọ̀. Àwọn kan ní nínú tí mo wọlé jù lásìkò táwa yìí tó bá ní bivet ìmó wọlé dáadáa àbí o bá ní depo ìmó wọlé dáadáa subhanallah haram. Ohun tó Ọlọ́run bá ṣe léèwọ̀ ni wọ́n ní mú wọlé dáadáa èèyàn ṣe tán láti ṣe ríbú ní Ọlọ́run ní ṣe ti wà lórí ibú. Jẹ́ pé nínú tí a gbìyànjú tá yẹ gẹ̀rẹ̀ fún tá jìnà fún òun náà ní pé gbogbo ohun tọ́lọ́run bàbá àlékè ọlá tó ṣe léèwọ̀ fún wa wípé ká má ṣe tọ́lọ́run bá ṣe léèwọ̀ ká má jẹ ká má mu ká má súnmọ́ ká má sọ kìíní nìdíkíni o ká má sọ ọ́ di nǹkan òwò. Èèyàn fẹ́ kọ́lé ó kọ́lé bù ṣe ó wá ní ilé yìí mòtẹ́ẹ̀lì mo fẹ́ fi ṣe òwò ni mo sì fẹ́ fi máa ṣe ìmọ̀ rówó ń bẹ̀ bẹ́ẹ̀ ni n tó ṣe é nì òwò ló fẹ́ ṣe lóòótọ́ ṣùgbọ́n orú òwò ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ṣe léèwọ̀. Ànábì Muhammad ó ní inna Allaha idha harrama shay'an harrama thamana
wípé ọlọ́run ọba àlékè ọlá tẹrí ni tó bá ṣe nǹkan kan léèwọ̀ ní tó máa ń ṣe owó tí ó tààrà kí níyẹn yọ ọlọ́run ọba tó máa ń ṣe léèwọ̀ ní jàmá. ọlọ́run ọba ṣe tẹ́tẹ́ léèwọ̀. ǹjẹ́ ń pé ìwọ tó ń ṣiṣẹ́ tó ń pé àtàrà tẹ́tẹ́ ló ti ń rówó tó fi ń gbọ́ bùkátà ìyàwó àtọmọ haramu ló ń fún ìyàwó àtọmọ jẹ. ìwọ tó ń tọ́tí tó ní ọtí ni mo tà, mo kọ́lé nínú rẹ̀, mo ra mọ́tò nínú rẹ̀, mo ṣe gbá nínú rẹ̀, mo ṣàwọ́ nínú rẹ̀, haramu ló ń jẹ jàmáà. Ànábì sọ fún wa pé inna Allaha idha harrama shay'an harrama thamana. Tọ́lọ́run bá ṣe nǹkan kan ní èèwọ̀, Ọlọ́run bá tó máa ń ṣe owó téèyàn rí látara kí n náà, Ọlọ́run tó máa ń ṣe owó nìgan lára lé èèwọ̀ ní jàmáà. Jẹ́ pé ká bẹ̀rù Ọlọ́run ọba o, ká sì mọ ohun tá ń ṣe, ká ronú dáadáa, ká sì bẹ̀rù Ọlọ́run ọba kọ́lọ́run ọba àlekè ọlá kó má ṣe ní ìrọ̀rùn fẹ́mi àti yín. Nínú tọ́lọ́run ọba àlekè ọlá tó pè wá sákíyèsí rẹ̀, ìwé ká máa ṣe nínú owó wa, òun náà ní wípé ká jìnà sí ohun tí ń jẹ́ owó èlé. Allah bá sọ fún wa pé alladhina ya'kuluna riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas. Allah bá sọ fún wa pé ẹ má jẹ owó èlé nítorí pé àwọn ẹni tó ṣe pé wọ́n bá jẹ owó èlé nílé ayé tó bá di jẹ́ gbẹ̀rẹ̀ kìyàmà Ọlọ́run ó gbé wọn dìde ní ìgbédìde ẹni tó ṣe pé ó ti ya wèrè ni. Àwọn àfáà sọ fún wa pé inú wọn ó tóbi, rìbá ni yóò múnú wọn tóbi débi wípé wọ́n máa fi sọ́tún, wọ́n máa fi sósì, wọ́n máa fẹ́ ṣubú síwájú, wọ́n máa fẹ́ ṣubú sẹ́yìn, wọ́n máa ṣe rándan Ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ ò jàmáà. Jẹ́ pé tọ́lọ́run ò bá ní ṣe bẹ́ẹ̀ ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa náà ká gbìyànjú ká fi ìbẹ̀rù Ọlọ́run bá sí di ohun tá a bá ń ṣe. Nínú tí ó yẹ ń pé ká sọ fúnra wa òun náà ni pé òwò ohun tí Ọlọ́run bá lè kí ọlá tó yọ̀ọ̀dá ni o, ṣùgbọ́n bọ́lọ́run ọba ọba àlekè ọlá ṣe yọ̀ọ̀dá rẹ̀ yìí Ọlọ́run ọba àlekè ọlá tó wá fi kí ni o, ó fi àwọn ìlànà Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó fi dé kó má jẹ́ pé à ń ṣòwò afẹ́jẹ̀rẹ̀ àtùmọ̀ àpàdánù kọ́lọ́run ọba àlekè ọlá kó má ṣe tiwa ní àdánù, kọ́lọ́run ọba àlekè ọlá kó má fi wálẹ̀, kó má dà wá láàmú, kó fi àlùbáríkà sí òwò ẹnì kọ̀ọ̀kan tí ń ṣòwò nínú wa. Kọ́lọ́run ọba àlekè ọlá kó má ṣe wálẹ̀ tó ṣe pé yóò jẹ́ kan náà àwọn tó ṣe pé Ọlọ́run bó gbé dìde lẹ́ni ibi lẹ́ni burúkú tó bá dé gbèrè kìyàmà. Àtọrọ fún iléeṣẹ́ tí a ń bẹ̀ yìí tí ń jẹ́ iléeṣẹ́ Sunna TV, Ọlọ́run má bà iléeṣẹ́ náà jẹ́ o. Gbogbo àwọn àfáà wa tí wọ́n wá ń dá wa lẹ́kọ̀ọ́ níbí Ọlọ́run bá àlekè ọlá kó má ṣe bá dúró tì wọ́n. Àwọn ẹni tí wọ́n náwó wọn sójú ọ̀nà Ọlọ́run má jẹ́ owó tán lọ́wọ́ wọn o. Àwa náà ti tún wù wá ń gbé káwa náà ká máa dá sí báyìí tí ò tí ì sí lọ́wọ́ wa Ọlọ́run má ṣe ìṣẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa náà. Ọlá títóbi ọba náà, ọlá jẹ́ kan ṣe ọba náà. Subhanallah, subhanaka Allahumma bihamdik, ashhadu an la ilaha illa ant, astaghfiruka wa atubu ilayk. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Allah.